Àkàlàkọ̀ àbí kí ló kọ rẹ títí láì lọ́mọ jẹ́ ní abí lótùúfẹ̀ yìí ìwọ nìkan lolódùmarè pé kó o lè ṣiṣẹ́ àmì àtiṣẹ́ ìyanu yìí torí ẹ túpa tá a fi bọ Odùduwà Ọlọ́fin. Kábíyèsí Ọọ̀ni Ọ̀rànmíyàn wá pé látòní lọ apẹtubọ odù ni a máa pè ọ́ tí í ṣe apẹtubọ Odùduwà ẹni tó pa ẹtu wá tá a fi rí bọ Odùduwà Ọlọ́fin lórí Ajogun tí ń bẹ nílùú Ilé-Ifẹ̀. ṣùgbọ́n Ọọ̀ni Ọ̀rànmíyàn pé wọ́n kó àwọn èèyàn tìlù tìfọn kí wọ́n tẹ̀lé ọ kó lọ sínú gbòòbí tó ti rí ẹtu pa òun ní kòríta tó ti rí ipa kó lọ síbẹ̀ kó wà ńbẹ̀ kí wọn náà tẹ̀lú rẹ dó. ṣe rí ìlú Ìpètùmọdù ìtàn tí bàbá yẹn sọ ìtàn àgbélẹ̀rọ àti ò lẹ́sẹ̀ ńlẹ̀ ni wọ́n sọ. ìtàn àgbélẹ̀rọ ni. lákọ̀ọ́kọ́ ńgbà tán sọ wípé láyé Ọọ̀ni Ọ̀rànmíyàn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ dá Ìpètùmọdù náà ṣẹ̀ṣẹ̀ lọ tẹ Ìpètùmọdù. àkọ́kọ́ wọ́n kọ́kọ́ fi ibẹ̀ yẹn sí. wọ́n gbé gbági nítorí pé ìjọ tá a dálé la dá oko. wọ́n rò pé Ìpètùmọdù nìkan nílùú Àkàlákọ̀. Àkàlákọ̀ nílùú míì síjẹ̀bú Ayépé Ìjẹ̀bú níbi tí Àkàlákọ̀ tí Ayépé jẹ ọba sí Àkàlákọ̀ ló ní. ṣé wá rí ìtàn tí bàbá yẹn sọ ìtàn yẹn wọ́n gbé gbági gan ó jìnnà síra wọn. wọ́n sì Ọbàtálá àti Àgbọnmìrègún àti Bárápétú àwọn ni wọ́n tẹ Ìpètùmọdù dó. nígbà tí wọ́n dé Ìpètùmọdù odò kan ń bẹ níbẹ̀ tán ń pè ní Ìsàsà. odò Ìsàsà tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí àpáta kan ń bẹ níbẹ̀ tán ń pè ní Àṣẹ́wélé. Àṣẹ́wélé. bẹ́ẹ̀ ni àpáta Àṣẹ́wélé. ẹ lẹ́wọ̀ ẹ̀yin wa nílé lóko lájò lẹ́yìn odi níbi gbogbo tí ẹ ti láǹfààní àti máa gbọ́ wa àti ibi gbogbo tí ẹ ti láǹfààní láti máa wò wá. ọmọ yín náà ni Tolúlọpẹ́ Ayọ̀délé Oyèdòkun láti ìkànnì wa ojúlówó Yorùbá òun náà ni ẹ̀yàn wò lọ́wọ́. lónìí a wà pẹ̀lú ọ̀kan lára àwọn ọkọ ìlú wa tí wọ́n jẹ́ ọba Olóòjé. lónìí a wà pẹ̀lú ọ̀kan lára àwọn olólùfẹ́ àṣà ìṣe àti èdè Yorùbá tó sì jẹ́ wípé gbogbo ọjọ́ ayé wọn ni wọ́n fi ń gbé àṣà ìṣe àti èdè Yorùbá lárugẹ níbi gbogbo tí wọ́n bá lọ pẹ̀lú gbogbo àǹfààní àti oore ọ̀fẹ́ tí wọ́n bá ní. ọba ni wọ́n, ọmọ Yorùbá ni wọ́n, ọmọ káàárọ̀-oòjíire sì ni wọ́n tí wọ́n sì gbà fún ọba aládé gbogbo nílẹ̀ káàárọ̀-oòjíire. ọmọ Oòduà ni wọ́n pẹ̀lú, ọmọ Ọbàtálá sì ni wọ́n. àwọn ni Olóòjé Òjéǹpẹ̀tù ọba Adéyínká Adéṣínà Àkọ́fẹ́ kìíní, Àkọ́fẹ́ àkọ́kọ́. lónìí a wà pẹ̀lú wọn láti gbọ́ wúlẹ̀wúlẹ̀ bí ìlú Ìpètùmọdù bí ó ṣe jẹ́. torí láìpẹ́ yìí ni ìtàn kan jáde, ẹnìkan gbé ìtàn kan jáde tí wọ́n ní wípé Àkàlákọ̀ ni ó lọ pa ẹtu tí wọ́n fi bọ Odùduwà ní àsìkò ìgbà tí Ifẹ̀ tí ó wà ní tí wọ́n ń dojúkọ àwọn ajogun kan láti ọ̀dọ̀ àwọn Ògbò tí ìyá wa Mọ́rèmí tí wọ́n fi lọ sí Ògbò nígbà yẹn láti lọ wo bí Ifẹ̀ ṣe máa ṣẹ́gun àwọn ènìyàn yẹn. wọ́n ní wípé Àkàlákọ̀ yẹn òun ló lọ pa ẹtu wá tí wọ́n fi bọ Odùduwà. ó ní Ọọ̀ni Ọ̀rànmíyàn nígbà náà ló wá fi ní tọ̀ ibi tí ẹ ti pa ẹtu yẹn o, ẹ kó àwọn ènìyàn yín kí ẹ lọ sí ibẹ̀ kí ẹ lọ máa ṣe ìlú níbẹ̀. wọ́n ní bí Ìpètùmọdù bí ó ṣe wáyé nìyẹn. ó ní àwa kàn sí kábíyèsí Olóòjé Òjéǹpẹ̀tù kí wọ́n bá wa tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí èèyàn àti ọmọ Ìpètùmọdù tí wọ́n jẹ́ àti ẹni tí ó ní
làákàyè tí ó kún tó nípa ìlú wọn. Kábíyèsí o, àdúrà yín á gbà. kádé pẹ́ lórí o, àṣẹ, kí bàtà pẹ́ lẹ́sẹ̀, àṣẹ, kí ẹṣin ọba kó jẹ kó pẹ́. àṣẹ Èdùmàrè. Kábíyèsí, mi ò mọ̀ bóyá ẹ wo fọ́nrán ìtàn tí ẹni yẹn pa, ṣùgbọ́n nǹkan tí wọ́n sọ lérèfé nínú fọ́nrán yẹn nìyẹn. Kábíyèsí, ṣé bẹ́ẹ̀ ló ṣe rí àbí kò rí bẹ́ẹ̀? ẹ ṣé, mo dúpẹ́. O kábíyèsí. ọmọ bíbí ìlú Ìpètùmọdù ni bàbá tó bí mi lọ́mọ, ní ilé Agbọn. Ilé Agbọn ni wọ́n ti bí bàbá mi. Ilé Agbọn. Bẹ́ẹ̀ ni, nínú ilé Agbọn tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí, a máa ní olóyè mẹ́rin tó ń bá Apẹtù ṣèlú. Olóyè mẹ́rin tó ń bá Apẹtù ṣe ìlú. Olóyè àkọ́kọ́ ó ní Ìkọ́làbà. Ìkọ́làbà. Bẹ́ẹ̀ ni, oyè Ìkọ́làbà yìí ọba Adésọjí Adérẹ̀mí ló fi ránṣẹ́ sí Ìpètùmọdù. Ìyẹn ni pé nígbà tí Ọọ̀ni Adésọjí Adérẹ̀mí tí wọ́n wà lórí àpèrè, bẹ́ẹ̀ ni, ó ní wọ́n fi oyè yẹn ni wọ́n fi dá Ìpètùmọdù ní ọlá. bẹ́ẹ̀ ni, tó wá jẹ́ agboolé ìyá wọn, ìyá Adésọjí Adérẹ̀mí, ibi tí wọ́n ti bí ìyá tó bí ọba Adésọjí Adérẹ̀mí, ó ní ilé Agbọn. náà sì wá fi oyè yẹn dá wọn lọ́lá pé kí Apẹtù tẹ́wọ́ gba oyè yẹn gẹ́gẹ́ bí Ìkọ́làbà, ìyẹn Apẹtù ìgbà náà. ó ṣe oyè kínní. oyè kejì ni oyè Lódìfì. Lódìfì. bẹ́ẹ̀ ni. oyè kẹta ni oyè Ọ̀dọ́ Ilé. Ọ̀dọ́ Ilé. ilé Agbọn ni wọ́n ti ń jẹ. oyè ẹlẹ́ẹ̀kẹrin ó ní oyè Olúòjé ti Ìpètùmọdù. Olúòjé ti Ìpètùmọdù. bẹ́ẹ̀ ni, tó jẹ́ ọba late Adégòkè Adédòkun James, òun ni ó sọ Apẹtù di oyè, ló sọ Olúòjé di oyè ní ìlú Ìpètùmọdù, nítorí wípé Olúòjé ìbẹ̀rẹ̀ oríkì àwọn baba ńlá wa ni, ṣùgbọ́n ọba tó sọ di àpèmọ́ni, tó sọ di oyè àpèmọ́ni, òun ni ọba James Adédòkun Adégòkè, tó jẹ́ Apẹtùmọdù ti Ìpètùmọdù lánàá. ṣé wàá rí ìdí tó jẹ́ kí n sọ eléyìí fún yín ni pé kẹ́ ẹ lè mọ̀ pé ọmọ bíbí ìlú Ìpètùmọdù ni mí, tí ó sì lójú ìtàn tán lè fi rú mi lójú. Bẹ́ẹ̀ ni kábíyèsí. bí bàbá mi ṣe jẹ́ ọmọ Ìpètùmọdù ni ìyá mi jẹ́ ọmọ Mòró nílé Ẹjẹmu nílé Fágbádé. ìyá mi náà wá jẹ́ ọmọ Ẹdún Àbọ̀n nílé Akúnra ní Ẹdún Àbọ̀n. ẹ ti rí i pé orígbó méje ni mo ti wá hán. Bẹ́ẹ̀ ni kábíyèsí. ṣe rí ìlú Ìpètùmọdù, ìtàn tí bàbá yẹn sọ, ìtàn àgbélẹ̀rọ àti ò lẹ́sẹ̀ ńlẹ̀. àti ò lẹ́sẹ̀ ńlẹ̀ ni wọ́n sọ. ìtàn àgbélẹ̀rọ ni. lákọ̀ọ́kọ́ ńgbà tán sọ wípé láyé Ọọ̀ni Ọ̀rànmíyàn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ dá Ìpètùmọdù, náà ṣẹ̀ṣẹ̀ lọ tẹ Ìpètùmọdù. àkọ́kọ́ wọ́n kọ́kọ́ fi ibẹ̀ yẹn sí. wọ́n gbé gbági. nítorí pé ìjọ tá a dálé la dá oko. ìgbà tí Ifẹ̀ ti ń exist ni Ìpètùmọdù ti ń exist. ìgbà tí Ifẹ̀ ti ń jẹ́ ìlú ni Ìpètùmọdù ti ń jẹ́ ìlú. ẹni tó tẹ ìlú Ìpètùmọdù dó, òun ni wọ́n ń pè ní Ọbàtálá. Ọbàtálá. àti òun àti Ọ̀rúnmìlà Bárápẹtù ni wọ́n jọ tẹ Ìpètùmọdù dó. Ọbàtálá ló wá bí Àkàlákọ̀ tí àwọn ń sọ yẹn. Àkàlákọ̀ yẹn ọmọ Ọbàtálá ni. ọmọ bíbí inú Ọbàtálá ni. kódà àbúrò ni Àkàlákọ̀ jẹ́ sí Olúfọ́n ti Fọ́n Òròlú. Àkàlákọ̀ jẹ́ ọdẹ tó máa ń ṣọdẹ káàkiri, ṣùgbọ́n kò síbi tó lè ṣọdẹ lọ, yóò padà sí ibùgbé ẹ̀. nígbà náà Ìpètù ò tí ì máa jẹ́
Ìpẹ̀tù, ilẹ̀ Ifẹ̀ ní gbogbo ẹ̀. Ìlú kan bẹ nílẹ̀ Ìjẹ̀bú nípínlẹ̀ Ògùn tí Àkàlákọ̀ ti ṣọdẹ lọ rí. Wọ́n ń pè bẹ́ẹ̀ ní Ayépé. Ayépé. Bẹ́ẹ̀ ni, ọba kan ń bẹ ní Ayépé tán ń pè ní Àkàlákọ̀ of Ayépé. Àkàlákọ̀ ti ìlú Ayépé. Bẹ́ẹ̀ ni, Àkàlákọ̀ ti ìlú Ayépé níjẹ̀bú, ọmọ bíbí inú Àkàlákọ̀ tó ní Ìpẹ̀tùmodù ni. Nítorí pé ó ṣọdẹ lọ síbẹ̀, ó bímọ síbẹ̀, ó tún padà wálé, kò síbi tó lè ṣọdẹ lọ, yóò padà sílé. Ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ̀ pé Àkàlákọ̀ ní ìlú míì níjẹ̀bú. Wọ́n rò pé Ìpẹ̀tùmodù nìkan ni ìlú Àkàlákọ̀. Àkàlákọ̀ nílùú míì síjẹ̀bú, Ayépé Ìjẹ̀bú, níbi tí Àkàlákọ̀ tí Ayépé jẹ ọba sí, Àkàlákọ̀ ló ní. Ṣé wá rí ìtàn tí bàbá yẹn sọ, ìtàn yẹn wọ́n gbé gbági gan, ó jìnnà síra wọn. Wọ́n sì Ọbàtálá àti Àgbọnmìrègún àti Bárápétú, àwọn ni wọ́n tẹ Ìpẹ̀tùmodù dó. Nígbà tí wọ́n dé Ìpẹ̀tùmodù, odò kan ń bẹ níbẹ̀ tán ń pè ní Ìsasà. Odò Ìsasà tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí, àpáta kan ń bẹ níbẹ̀ tán ń pè ní Àṣẹ́wélé. Àṣẹ́wélé. Bẹ́ẹ̀ ni, àpáta Àṣẹ́wélé. Ibẹ̀ ni wọ́n kọ́kọ́ ń gbé, ní odò Ìsasà. Ibi tí wọ́n wà yìí ni wọ́n di pé wọ́n bí ọmọ síbẹ̀, ṣùgbọ́n wọ́n rí gẹ́gẹ́ bí oko. Ó gbọ́ mi yé? Wọ́n rí Ìpẹ̀tù gẹ́gẹ́ bí oko, wọ́n rí Ifẹ̀ gẹ́gẹ́ bí ilé. Náà ṣe ń sọ wípé ìjọ́ tá a dálé la dá kíni? La dá oko. Tó bá dé inú Ìpẹ̀tùmodù, wọ́n máa ń pa òwe yẹn pé ìjọ́ tá a dálé la dóko. Nítorí wípé wọ́n rí Ìpẹ̀tùmodù bí oko. Wọ́n wá bí Àkàlákọ̀ Asọ̀sanyìn. Ẹ má gbàgbé pé àbúrò ni Àkàlákọ̀ jẹ́ sí Olúfọ́n. Bẹ́ẹ̀ ni kábíyèsí. Ṣùgbọ́n kì í ṣe inú ìlú yẹn ni wọ́n bí Olúfọ́n sí o. Àkàlákọ̀ yìí, ó wà ní ìlú yẹn, iṣẹ́ ọdẹ ni Àkàlákọ̀ ń ṣe tó máa ń pa ẹran. Ṣùgbọ́n kò sí ọmọ Ọbàtálá kan, ẹ lọ sífẹ̀ kẹ́ lọ béèrè, ẹ lọ sí ilé Ọbàtálá nífẹ̀ ní Ìrànjẹ́ Èdìta, tàbí kẹ́ ẹ lọ inú ilé ìjọsìn Ọbàtálá tó wà ní Igbó Òtàpá, kẹ́ ẹ lọ bá ọba Lésùn Ọbàtálá, ó mẹ́ta dàda kan, kẹ́ ẹ bi léèrè, bàbá yìí ó sọ bó ṣe jẹ́. Kò sí gbogbo tán bá fẹ́ ṣe ọdún Ọbàtálá ní Ilé Ifẹ̀, wọ́n máa ń mú ẹtu wá sí Ìpẹ̀tùmodù fún Àkàlákọ̀ tó jẹ́ ọmọ bàbá wọn. Ọbàtálá. Bẹ́ẹ̀ ni, wọ́n á mú ẹtu wá fún un. Wọ́n máa mú ẹtu fún àwọn obìnrin tán wà ní ẹbu alápẹ, nítorí iṣẹ́ àwọn obìnrin Ìpẹ̀tùmodù nígbà wáṣẹ̀ ní iṣẹ́ kán mọ ìkòkò kán máa pẹ. Àwọn náà máa wá mú un lọ fún ọba ìlú Ìpẹ̀tùmodù. Nígbà náà ẹni tán máa wá bá ni wọ́n ń pè ní Ájẹ̀. Ájẹ̀. Ájẹ̀ yẹn ó dàbí olóyè Ọbàtálá, funfun ló máa ń wọ̀. Wọ́n máa ń pè ní Ájẹ̀. Òun ni aṣojú Ọbàtálá ní Ìpẹ̀tùmodù. Ní Ìpẹ̀tùmodù. Ájẹ̀ yẹn ni wọ́n á jọ wá lọ sí ẹbu, tán máa lọ fún obìnrin tó dàgbà jù nínú àwọn tí wọ́n ń ṣe ìkòkò ní ẹbu apẹ, kan tó wá mú lọ fún kábíyèsí Àpètù tìlú Ìpẹ̀tùmodù. Bí ìtàn Ìpẹ̀tù ṣe jẹ́ rèé, lẹ́yìn tí Ọbàtálá àti Bárápétú tí wọ́n kúrò ní Ìpẹ̀tùmodù ni wọ́n padà sí Ilé Ifẹ̀, ni wọ́n fi ọmọ wọn sílẹ̀ tí í ṣe Àkàlákọ̀. Ọmọ Bárápétú Àgbọnmìrègún, ọmọ ẹ̀ náà wà nínú ìlú Ìpẹ̀tùmodù o. Àwọn ọmọ wọn ni wọ́n ń pè ní Òòṣà. Agboolé kan bẹ́ẹ̀ tán pè ní agboolé Òòṣà ní Ìpẹ̀tùmodù. Bẹ́ẹ̀ ni, àwọn Òòṣà yẹn ni wọ́n jẹ́ sẹ́kọ́nì, iná jẹ́ mi ò fẹ́ sọ lédè Gẹ̀ẹ́sì ni, igbákejì ọba
nílùú Ìpètùmodù wọ́n jẹ́ igbákejì ọba. Lẹ́yìn ọba àwọn tó ní wọ́n ní àṣẹ tí ò bá sí ọba àwọn ni wọ́n máa darí ìlú lọ. Ìyẹn àwọn ọmọ Àgbọnmìrègún tán jẹ́ Barapetu. Ìyẹn ni pé tí ọba bá wàjà ní Ìpètùmodù Bẹ́ẹ̀ni. àwọn òòṣà yẹn àwọn ni wọ́n máa délé títí tí wọ́n fi ní ọba míì. Bẹ́ẹ̀ni. Òòṣà tún wá pé méjì ní Ìpètùmodù. Òòṣà ìgbà wáṣẹ̀ wà, òòṣà àjòjì wà, àlejò. Bó ló ṣe jẹ́ kábíyèsí? Ẹ ṣeun. Àwa kan wá láti ibì kan wá darapọ̀ mọ́ àwọn Àkàlákọ̀ ni tá a fi jọ ń jẹ́ Ìpètùmodù. Àwọn òòṣà kan wà tán pè ní òòṣà ojú ọjà. Òòṣà ojú ọjà. Ní Ìpètùmodù ìsàlẹ̀ àwọn tán pè ní òòṣà ojú ọjà yìí Ọ̀là ni wọ́n ti wá. Ọ̀là. Ní etí Èjìgbò kò jìnnà sí Ògbómọ̀ṣọ́. Ọ̀là ni wọ́n ti wá sí Ìpètùmodù. Tẹ́ ẹ bá mọ̀ wọ́n ẹni kan kí oríkì wọn, wọn ó kì wọ́n mọ́ Ọ̀là ni. Oríkì ọmọ la fi mọ ibi tó ti wá. Bẹ́ẹ̀ni kábíyèsí. Àwọn òòṣà kan wá wà tán pè ní òòṣà Onígbìndé. Òòṣà Onígbìndé. Àwọn òòṣà yẹn gangan ni òòṣà ọmọ Àgbọnmìrègún tán jẹ́ òòṣà ọmọ Barapetu. Kì í ṣe onígbìn ìgbìn snail téèyàn òyìnbó ń pè ní snail o. Ìgbìn ìlù ló ń jẹ́ ìgbìn. Ìlù ló ń jẹ́ ìgbìn. Bẹ́ẹ̀ ni. Tẹ́ bá gbọ́ tán pèèyàn ní Onígbìndé kì í ṣe ìgbín. Kì í ṣe Onígbìndé, onígbìn ni. Onígbìn ni, bẹ́ẹ̀ ni. Ìgbìn ni kì í ṣe ìgbín. Onígbìn, ìgbìn ní ìlù òrìṣà tán máa ń lù. Ìlù Ọbàtálá ni. Wọ́n máa ń lù ú nígbà tán bá ń sọdún Ọbàtálá nífẹ̀ẹ́. Wọ́n máa ń gbé síta fún Ọ̀ọ̀ni, tán máa lù ú fún Ọ̀ọ̀ni. Kí kábíyèsí Ọ̀ọ̀ni ìrìṣà Ọba Adéyẹyè Ògúnwùsì olórí aládé gbogbo ó pẹ́ láyé fún wa o. Kábíyèsí o. Kẹ́mi ẹ̀ kó gùn. Kábíyèsí Ọ̀ọ̀ni ìrìṣà. Wọ́n á kó ìlù yẹn síta, wọ́n á lù ú fún Ọ̀ọ̀ni. Ìgbìn ni wọ́n ń pè é. Ibi tí orúkọ tí wọ́n ti jáde nìyẹn torí pé àwọn ni wọ́n lu ìgbìn òrìṣà. Náà fi ń pè wọ́n ní Onígbìndé. So òòṣà Onígbìndé ni àwọn òòṣà kan wà tán jẹ́ òòṣà ojú ọjà nílùú Ìpètùmodù. Òòṣà Onígbìndé àwọn òòṣà ojú ọjà dé bá wọn bẹ̀ ni. Nígbà tí Ọbàtálá àti Àgbọnmìrègún Barapetu tí wọ́n padà sí Ifẹ̀. Bẹ́ẹ̀ni kábíyèsí. Tí wọ́n lọ ń gbé padà nífẹ̀ẹ́. Tán wá fi ibi tán pè ní oko, tán pè ní Ìpètùmodù yẹn, tán wá fi sílẹ̀ fún àwọn ọmọ wọn. Wọ́n yan Àkàlákọ̀ gẹ́gẹ́ bí olórí nílùú náà. Àkàlákọ̀ yìí ó ní n tán pè ní Ifá. Ifá. Kò sí ìran Ọbàtálá kan tí ò ní Ifá. Odù Ifá ẹ̀ ẹtu ló máa ń fi ń bọ. Ní Àkàlákọ̀. Bẹ́ẹ̀ ni. Tán bá fẹ́ bọ odù, tán bá fẹ́ bọ Ifá tàbí wọ́n fẹ́ bọ odù Ifá, ẹ rí i pé ẹran abo ewúrẹ́ ni wọ́n máa ń pa láti fi bọ Ifá. Tẹ́ ẹ bá sì wo ewúrẹ́ ẹgbó òun ni ẹtu jẹ́. Òun á wò pé ewúrẹ́ ẹgbó lòun ó fi máa bọ Ifá tòun. Ní tó fi máa ń fi ẹtu bọ odù Ifá tiẹ̀ nìyẹn. Náà ṣe wá ń pè é táwọn ará Ifẹ̀ bá wá fẹ́ wá sí ọ̀dọ̀ ẹ̀ wọ́n á ní ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ Àkàlákọ̀ tó máa ń pa ẹtu bọ odù. Ṣé rí i pé bàbá tó sọ̀rọ̀ ó gbé gbági. Apẹtubọ odù ni Àkàlákọ̀ kì í ṣe apẹtubọ Odùduwà. Kì í ṣe ti Odùduwà tí Ifá ní. Ti Ifá ni. Kì í ṣe apẹtubọ Odùduwà. Ṣé rí i pé ó gbé gbági. Apẹtubọ odù ó yàtọ̀ sí apẹtubọ Odùduwà. Nítorí ìdí èyí n tí bàbá yẹn sọ ó gbé gbági pátápátá kì í ṣètàn Ìpètùmodù kán mọ́ dorí ìtàn rú fún wa. Torí pé mo padà lọ wo nǹkan kan ní orí
Wikipedia àbí kí náà ń pè é? Wikipedia mo rí i pé wọ́n ti ń change ìtàn Ìpẹ̀tù. Ìtàn Ìpẹ̀tù ò lọ bọ́n ṣe ń sọ o. Kì í ṣe ayé Ọ̀rànmíyàn ni wọ́n dá Ìpẹ̀tù o. Ó ti pẹ́ tí wọ́n ti dá Ìpẹ̀tù. Ìgbà tí Ọ̀rànmíyàn fúnra lára ẹ̀ ń bọ̀ padà sí Ifẹ̀ tó fẹ́ wá jẹ ọba ní Ifẹ̀, ó ya ọ̀dọ̀ Apẹ̀tùmọdù tí kì í ṣàkàlákọ̀ mọ́ láyé ìgbà yẹn. Idà tó fi gúnlẹ̀ sí ààfin Ìpẹ̀tùmọdù ó wà ń bẹ̀ dèní. Idà yẹn ni wọ́n sọ di Ògún ìlú tí wọ́n ń bọ láàfin. Títí dòní. Ó fẹ́ wọnú ilé lọ bá Apẹ̀tùmọdù, kò sì gbọ́dọ̀ mú idà wọlé lọ bá Apẹ̀tùmọdù. Torí tó bá mú idà wọlé lọ bá Apẹ̀tùmọdù, a jẹ́ pé ó fẹ́ bá Apẹ̀tùmọdù jà ni. Ọmọ òrìṣà sì ni, torí pé wọn kì í gbórìṣà lójú, a kì í ta òrìṣà láyà. Ọmọ òrìṣà ńlá Òṣèrèmàgbò ni Apẹ̀tùmọdù. Ló ṣe mú idà yẹn ó fi gúnlẹ̀ sí ìta. Ìgbà tó ṣe tán pẹ̀lú Apẹ̀tùmọdù, idà yẹn ò ṣe é yọ kúrò ńbẹ̀ mọ́. Ó ṣe fẹ́ kan fílẹ̀ bẹ́ẹ̀. Ó sì fílẹ̀ síbẹ̀ torí gbà tẹ́ pé kì í ṣonídà ẹyọ kan. Ẹni tó bá mọ̀ tàn Ọ̀rànmíyàn dáadáa yóò mọ̀ wípé jagunjagun ni, ó sì súnmọ́ Òkè Ọya dáadáa níbi tán ń pè ní Ọ̀yọ́lé tàbí Ọ̀yọ́ Empire. Ó súnmọ́ Òkè Ọya nígbà náà lọ́hùn. Gbogbo nǹkan ìjà àwọn ará Òkè Ọya lòun náà fi ń jagun. Ló fi gbàgbé idà yẹn. Ó nídà tó pọ̀. Nígbà tó kúrò ní ààfin Apẹ̀tùmọdù ló padà sífẹ̀. Ló lọ jọba ń bẹ̀. Nígbà wáṣẹ̀ tán bá máa jẹ, nígbà tí àwọn Àtìbà tí wọ́n dé sí ibi tó ń jẹ́ Ọ̀yọ́ Àtìbà lónìí. Bẹ́ẹ̀ni, kábíyèsí. Tí wọ́n bá máa jẹ Aláàfin ní Aláàfin, torí Ọ̀rànmíyàn Ọlọ́yọ̀ọ́ ni. Ọlọ́yọ̀ọ́ lòun jẹ́. Bẹ́ẹ̀ ni. Kì í ṣe Aláàfin. Kì í ṣe Aláàfin. Bó wá l'Aláàfin ṣe dé? Mi ní lọ bẹ̀ yẹn lónìí torí ọ̀rọ̀ Ìpẹ̀tùmọdù la fẹ́ sọ. Ibi tí Aláàfin ti bẹ̀rẹ̀ ní Ọ̀yọ́ eléyìí. Ní Ọ̀yọ́ Àtìbà. Bẹ́ẹ̀ ni. Tí Aláàfin ibẹ̀ ó bá wá jẹ, yóò dé Ìpẹ̀tù, yóò yọjú sí Apẹ̀tùmọdù kó tó máa lọ Ilé Ifẹ̀, kó tó lọ gba idà baba ńlá baba wọn. Gbogbo ẹ̀ ti yí padà o. Gbogbo ẹ̀ ti yí padà o. Torí pé wọn ò ṣe bí ó ṣe yẹ kí wọ́n ṣe mọ́, ni ayé ṣe ń rí bí ayé ṣe ń rí. Nítorí ìdí èyí, Apẹ̀tùmọdù kì í ṣe pé ó pa ẹtu tí wọ́n fi bọ Odùduwà o. Àkàlákọ̀ ń pa ẹtu tó fi ń bọ Ifá ẹ̀ ni. Tẹ́ ẹ bá dé Ìjẹ̀bú Ayé pé bẹ́ẹ̀ ṣe máa bá ìtàn Àkàlákọ̀ ńbẹ̀ náà rè. Ó ń pa ẹtu níbẹ̀ náà ni. Bẹ́ẹ̀ ṣe máa rí èrè Àkàlákọ̀ nínú ìlú Ìpẹ̀tùmọdù náà lẹ máa rí èrè Àkàlákọ̀ ní Ìjẹ̀bú Ayé pé. Nítorí ìdí èyí, kò sí tó ń jẹ́ wípé apẹtubọ Odùduwà, apẹtubọ odù ni, odù Ifá sì ni. Nǹkan tí ó ń pẹtubọ nìyẹn. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ kábíyèsí. A ní ìgbàgbọ́ wípé àlàyé tí ẹ ṣe báyìí ó ti tan ìmọ́lẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ohun tí a ti gbọ́ sẹ́yìn wá. Kábíyèsí, ṣé báwo wá ni ìbáṣepọ̀ tó wà láàrin ìlú Ìpẹ̀tùmọdù àti ìyá wa Mọ́rèmí, ṣé ìbáṣepọ̀ wà láàrin wọn àbí bóyá kò sí rárá àti rárá? Ẹ ṣeun. Àwọn ọmọ Àkàlákọ̀ kan wà. Àkàlákọ̀ bí ọmọ méjì ní ọkùnrin ni o. Ṣé mọ̀ pé ọmọ ọkùnrin ni àwa Káàárọ̀ Oòjíire náà jẹ́ adelé fún wa, kì í ṣe ọmọ obìnrin.
ṣùgbọ́n ìtàn fi ìdí ẹ̀ múlẹ̀ pé ọmọkùnrin àkàlákọ̀ méjì kan wà, Aríbile Aríbile, àti Fágbèmókùn. Fágbèmókùn. Aríbile ọ̀tọ̀ nìyá tó bí, Fágbèmókùn ọ̀tọ̀ nìyá tó bí, ṣùgbọ́n ọmọ àkàlákọ̀ kan náà jọ ni wọ́n. Ìyẹn ni pé ọba kan ni wọ́n. Bẹ́ẹ̀ ni. Ṣé ẹ wá rí àwọn ilé Fágbèmókùn, àwọn ni wọ́n gba òrìṣà Mọ́remí ní Ifẹ̀, nítorí pé ilé ibi tí wọ́n tán fẹ́ Mọ́remí sí ń Fẹ̀ ni ìyá tí wọ́n ti wá. Àwọn ni wọ́n gba òrìṣà Mọ́remí. Ṣé mọ̀, Mọ́remí ti di òrìṣà, ó ti di tí wọ́n ń bọ, tí wọ́n ń ṣe ọdún ẹ̀, ni wọ́n gbé wá sí ìlú Ìpètùmọdù, ni wọ́n fi ń ṣe ọdún Èdì ní Ìpètùmọdù. Ọdún Èdì. 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 Bẹ́ẹ̀ ni. Rédò. Ọdún Èdì yìí tí wọ́n ń ṣe, bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe náà ní Ọ̀fà, ni wọ́n ń ṣe ọdún Mọ́remí náà ní Ọ̀fà, nítorí pé àwọn ìtàn kan fìdí ẹ̀ múlẹ̀ pé Ọ̀fà ní ìlú Mọ́remí, wọ́n fẹ́ wá sí Ifẹ̀ ni. So àjọṣepọ̀ tó wà ń bẹ ò jù yẹn lọ. Tá bá sì ń sọdún Èdì, wọ́n ti sọ di ọdún ọmọ ọba, tí gbogbo àwọn ọmọ ọba máa ń péjú ṣe, tí Apètùmọdù máa dé adé ńlá tí àwọn kan ń pè ní adé arè, ṣùgbọ́n àwa tá a bá mọ̀ ọ́n, a kì í pè ní adé arè. Adé arè yàtọ̀ sí adé ńlá. A lè pe adé ńlá ní ìyá adé, Ìyá adé. a sì lè pè ní adé ńlá. Adé arè ẹyọ kan péré ló wà, ẹyọ kan péré ni adé arè, ṣùgbọ́n adé arè náà ló bí ìyá adé àti àbí adé ńlá. Adé arè ẹyọ kan péré tó wà nílẹ̀ Káàárọ̀ Oòjíire, orí Ọọ̀ni nìkan lẹ ti lè rí. Tẹ́ ẹ bá ń rí lórí igbá lórí àwo, àdàmọ̀dì ni. Àdàmọ̀dì ni. Tán bá wá ń sọdún Èdì yìí, Apètùmọdù máa wá dé ìyá adé yẹn tàbí adé ńlá yìí. Ṣùgbọ́n kì í ṣe ọdún Èdì yẹn ni wọ́n máa ń dé adé ńlá fún nígbà wáṣẹ̀. Ọdún Ọbàtálá ni wọ́n máa ń dé fún. Ó bó ló wá ṣe jẹ́ ṣé wọ́n wá dé fún ọdún Ọbàtálá mọ́ ni? Nítorí wípé wọn ò sọdún Ọbàtálá mọ́. Bẹ́ẹ̀ ni, gbogbo ẹnu ni mo lè fi sọ. Èmi yìí náà ni mo sì tún rẹpísẹ́ǹtì Ọbàtálá nílùú Ìpètùmọdù. Kí wá ló dé tí wọ́n pa ọdún Ọbàtálá ní ṣíṣe tì? Ṣe òrìṣà Ọbàtálá tó wà ní inú ààfin, ó jẹ́ òrìṣà kan tó jẹ́ wípé ọba kì í rí, àjòjì kì í rí. Èèyàn kan péré ló ní àṣẹ láti máa fojú kan òrìṣà yẹn. Ẹni tó ní àṣẹ àti fojú kan ni wọ́n pè ní àájẹ̀. Àájẹ̀. Bẹ́ẹ̀ ni, bí mo ṣe múra ìlàájẹ̀ máa ń múra. Ìyàtọ̀ kan tó wà láàrin èmi àti àájẹ̀ ni pé àájẹ̀ kì í lo irú àkúnyì, funfun náà ni ó lò. Tẹ́ ẹ bá wo ọba lésùn, Ọbàtálá àti Ilé Ifẹ̀, owó mẹ́ta dàda kan ọmọ Ọ̀ṣun Fúnkẹ́, kẹ́mi ẹ̀ kò gún o. Ẹ rí i pé ìmúra ẹ̀ funfun ni, ẹ lè rí àmì míì nínú ìmúra ẹ̀. Bẹ́ẹ̀ ni àájẹ̀ ṣe é múra, tí àájẹ̀ ó sì fi ìkódẹ sí orí, nítorí wípé òun ló ń dojú kọ òrìṣà yẹn. Àájẹ̀ yìí ò tún wá gbọdọ̀ fojú kan Apètù mọ́ lẹ́yìn tí Apètù bá ti jẹ. Ṣùgbọ́n kò sẹ́ni tó fẹ́ joyè tí ò ní máa rọ́ba. Kálukú fẹ́ ní òmìnira ara rẹ̀. Torí pé àájẹ̀ fúnra ẹ̀ ọba lòun fúnra ẹ̀ láàyè ara ẹ̀, torí òrìṣà ọba ni. Látìgbà tí àájẹ̀ Ẹ̀gbá náà ti wàjà tó ti lọ, kò sẹ́lòmíì tó jẹ àájẹ̀ mọ́, kó tó di pé èmi wá dé tí mo wá jẹ Ọbàtálá Orígbó méje, kó tó di pé mo ṣẹ̀ṣẹ̀ wá jẹ ọba Òjéǹpètù. Ẹlòmíì ò tí ì jẹ Ọbàtálá Ìpètùmọdù, kò tí ì sí Ọbàtálá kankan lórígbó méje.
ilé Ọbàtálá tí à ń pè ní tó lóyìnbó ń pè ní temple, ilé ìjọsìn Ọbàtálá, inú agboolé bàbá mi ló wà nílé Agbọn. Ṣùgbọ́n òrìṣà Ọbàtálá ìlú ó wà ní ààfin. Ẹni tó bá rí wọn ní ojú ẹ̀ máa fọ́ ni, láì ṣe pé ẹni tó jẹ́ wọ́n fi jẹ oyè yẹn tó ṣètùtù oyè yẹn. Èmi ṣètùtù Ọbàtálá o, mo wọ̀ pé bí Ọbàtálá, mo ṣètùtù ẹ̀ bó ṣe yẹ kí n ṣe. Kábíyèsí, ṣé bí ẹ̀yin ṣe ṣe ètùtù Ọbàtálá nígbà yẹn, ṣé ó ṣeéṣe fẹ́yìn kí ẹ rí òrìṣà yẹn tí ó wà nínú ààfin yẹn? Bẹ́ẹ̀ ni, nítorí pé inú ilé Ọbàtálá ni mo ti gboyè jáde. Ṣùgbọ́n ẹ̀yin ò lè ṣe ojúṣe yẹn mọ́ torí ẹ ti di ọba báyìí. Ọmọ bí mo ṣe jẹ́ ọba báyìí, bẹ́ẹ̀ náà ni mo jẹ́ ọmọ lọ́wọ́ Apẹtù, nítorí pé bàbá mi l'Apẹtùmọdù tìlú Ìpẹtùmọdù. Gbogbo Apẹtù tó bá ń jẹ bàbá mi ni, torí kò sí bá a ṣe fẹ́ sọ̀tàn mi tá à ní sọ̀tàn Ìpẹtùmọdù. Ó dà bẹ́ẹ̀. Kábíyèsí, bí ààyè oyè àájẹ Ọbàtálá yìí ó wá lè ṣòfò fún ìgbà pípẹ́ yìí, ṣé kò ní nǹkan tí ó lè fà bóyá láìda? Kò ṣe ààyè Ọbàtálá ò ṣòfò ní Ìpẹtùmọdù. Ààyè Ọbàtálá ò ṣòfò ní Ìpẹtùmọdù. Ṣùgbọ́n oyè tí wọ́n wá rí, tí wọ́n rẹ́ nìkan kan jẹ tó jẹ́ pé wọ́n wá ṣe ìrántí Ọbàtálá bó ṣe tó àti bó ṣe yẹ ní ibẹ̀ ńkọ́ kábíyèsí? Àwọn jẹgúdújẹrá ni wọn ò jẹ́ kó ṣeé ṣe. Àwọn jẹgúdújẹrá nínú àwọn adarí ìlú Ìpẹtùmọdù, àwọn ni ò jẹ́ kó ṣeé ṣe. Àwọn ni ò jẹ́ kó lọ bó ṣe yẹ kó lọ. Àwọn ni ò jẹ́ kó lọ bó ṣe yẹ kó lọ. Ọbàtálá ò fìgbà kan kúrò nílùú Ìpẹtùmọdù, nítorí p'Ọbàtálá ló ní ìlú Ìpẹtùmọdù. Bó ṣe jẹ́ nù. Ó dáa kábíyèsí. Kábíyèsí, lẹ́yìn ọdún Èdì tí wọ́n máa ń ṣe ní ìlú Ìpẹtùmọdù, ǹjẹ́ ó tún ní ọdún míì tó tún ṣe gbòógì tó ṣe pàtàkì tí wọ́n ń ṣe ní ọdọọdún ní Ìpẹtùmọdù? Ẹ ṣeun. Bí Ìpẹtùmọdù ṣe ń ṣe ọdún Èdì yàtọ̀ sí ọdún Ọbàtálá tí wọ́n ti patì, Bẹ́ẹ̀ni kábíyèsí. tó jẹ́ ọdún baba ńlá baba wọn. Bẹ́ẹ̀ ni a ní ọdún eégún. Ọdún eégún. Bẹ́ẹ̀ ni. Eégún ilé baba tèmi ni wọ́n ń pè ní Lápapọ̀. Lápapọ̀. Ọmọ Agbólú Ajé. Lápapọ̀, ọmọ Agbólú Ajé, bónílù ẹ̀ ṣe máa ń lùlù nú. A tún bí pé àbó ò lè ṣe bí bàbá rẹ̀ ṣe ń ṣe. Lápapọ̀, eégún ilé baba mi nu. Bẹ́ẹ̀ la ní alágbà àtòjó lórí eléégún. A ní ẹyẹ láti ìlú Ìbàkùn. A ní ehoro ládùbọ̀ láti Ifẹ̀ náà ti gbé wá. Eégún pọ̀ nílùú Ìpẹtùmọdù. Eégún pọ̀ nílùú Ìpẹtùmọdù. A ní Aréwéyọ̀. Eégún ti ẹ̀pọ̀ tí n ò lè rántí orúkọ wọn lórí àfi tí n bá ń fojú kàn wọ́n kọ̀ọ̀kan báyìí, torí kò sí eégún tí wọn ò mọ̀ nílùú Ìpẹtùmọdù. A ní Dámọlápá. Àwọn eégún ńláńlá Ìpẹtùmọdù nu. A ní ehoro alálàdé ìbà, ehoro ìbà, àwọn eégún Ìpẹtù nu. Ẹ ṣeun kábíyèsí, a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Kábíyèsí, ó wá ní ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ tó ṣe bí ọ̀rọ̀ ní àìpẹ́ yìí nípa ọba wọn ní ìlú Ìpẹtùmọdù ní ìpínlẹ̀ Ọ̀ṣun, Apẹtù ti Ìpẹtùmọdù, tí wọ́n ní wípé wọ́n ṣe àṣemáṣe kan, bó tilẹ̀ jẹ́ wípé kò sí
ẹni tí ó ju àṣìṣe lọ kò sẹ́dà tí ò lè ṣe àṣìṣe tó sì jẹ́ wípé àṣìṣe tí wọ́n ṣe yẹn wọ́n ní wọ́n ṣe owó kan kúmọkùmọ owó tán ní pé ká pín fún àwọn èèyàn wọ́n ṣe kúmọkùmọ ìyẹn láti ilẹ̀ Amẹ́ríkà wípé lọ́wọ́lọ́wọ́ báyìí o wọ́n sì ti fi wọ́n sí ẹ̀wọ̀n ọdún 4 àti ìgbà díẹ̀ ní ìlú Amẹ́ríkà. Kábíyèsí, ojú wo ni ẹ̀yin fi wo ọ̀rọ̀ yìí àti pé kí ni ìhà tí ẹ̀yin kọ sí? Ẹ ṣeun, mo dúpẹ́. Ṣé rí, gbogbo wa la ti rí, ó ti di ìròyìn àbó sì ti kúrò níròyìn ní kí n pè é, ó ti kálé, ó ti ká oko. Bẹ́ẹ̀ni kábíyèsí. Kò sẹ́ni tí ò lè ṣe àṣìṣe. Nítorí ẹ̀ ni Yorùbá ṣe sọ wípé kò sẹ́ni mọ́ jalè bí ilé bá dá. Sọ̀rọ̀ mi yé yín? Bẹ́ẹ̀ni kábíyèsí. Kò sí ẹni mọ́ jalè bí ilé bá dá. Kí Olódùmarè kó ṣe àánú fún gbogbo wa. Ṣùgbọ́n àwọn nǹkan kan wà tí ò yẹ ká máa bá ní ọwọ́ àwọn olórí, tí kò yẹ kó máa ṣẹlẹ̀. Lóòótọ́ ni, lóòótọ́ la gbọ́, a ti gbọ́, àti ìròyìn oríṣiríṣi ti gbé. Kí la fẹ́ mọ̀ nípa ẹ̀? Ó ti ṣẹlẹ̀, a ti rí. Ṣùgbọ́n irú nǹkan bẹ́ẹ̀ yẹn a wò pé kò yẹ kó máa ṣe ẹ mọ̀ pé irú ipò ọba báyìí ó yẹ kí wọ́n ti máa ń ṣe wọ́n ti máa ń tọpinpin, wọ́n ti máa ń ṣe ìwádìí irú àwọn tí wọ́n fi jẹ ọba kó tó di pé wọ́n á gbé adé lé wọn lórí. Ṣé ìgbà tí a rò bóyá ẹ lè dáhùn ìbéèrè yìí torí nígbà tó jẹ́ pé ẹ kì í ṣe àbúrò wọn, ṣùgbọ́n nǹkan tí a fẹ́ sọ ni pé nígbà tó yẹ kó ti ṣèwádìí, ṣé ìgbà tán di ọba ni irú wà báyìí wá dé ọwọ́ wọn ni àbí kó tó di pé wọ́n di ọba? Ẹ ṣeun, mo dúpẹ́. Jẹ́ kí n dáhùn ìbéèrè ẹ. Ibi tá a bá ilẹ̀ káàárọ̀ oòjíire dé rèé. Nítorí wípé ẹni tá a bá wí fún, Yorùbá sọ pé ọba jẹ́ kó gbọ́. Gbogbo ìgbà tí ọba Olóyèdé Olúgbénga tí wọ́n fẹ́ wọ inú ìlú Ìpètùmọdù, èmi ti jẹ́ Ọbàtálá ńgbà náà lọ́hùn. Ní gbogbo ìgbà tí wọ́n ń ṣe ètò àjọba, àwọn olóyè tán mọ ìtàn tí ò yéyé nínú àwọn ọmọ ọba, tí wọn ò ṣe àfèmí, wọ́n kàn sí inú ilé ìjọsìn Ọbàtálá ní Ìpètùmọdù nígbà tí wọ́n ń ṣèwádìí ta la máa mú jọba, ta la ní mú jọba. Èmi ni mo wà níbẹ̀ nígbà náà lọ́hùn. Tá a sì ṣe tó yẹ ká ṣe, tá a bi òrìṣà léèrè. Ǹjẹ́ ẹni ọba Àpétú ni? A sì sọ bó ṣe jẹ́ fún wọn gbà náà lọ́hùn. Pé yóò le díẹ̀ o, yóò le díẹ̀ o. Àwọn kan sì béèrè kí wá la lè ṣe, nítorí pé táwọn fẹ́ rèé, àwọn fẹ́ olówó nílùú Ìpètùmọdù. Àwọn fẹ́ ni tí ó mú ọ̀làjú bá Ìpètùmọdù. Àwọn fẹ́ ni tí ó gbé Ìpètùmọdù lọ sí ibi gíga. Èmi náà sì fẹ́ ni tí ó gbé Ìpètùmọdù lọ sí ibi gíga. Ẹ lọ fi Ifá tọ̀, ẹ lọ béèrè lọ́wọ́ Ifá, wọ́n sì lọ. Ṣùgbọ́n mo jẹ́ kó yé wọn nínú orúkọ tí wọ́n mú wá ńjọ́ náà lọ́hùn. Ẹni tí òrìṣà ńlá Òṣèrèmàgbò tó mú rèé nínú ìwádìí wa. Ọ̀rọ̀ tí mo wá sọ yìí, ó bí ọ̀tálẹ̀ láàrin èmi àti Apétu yìí nígbà náà lọ́hùn. Ó bí ọ̀tálẹ̀ láàrin wa o. Tán ní mi ò sí lẹ́yìn ẹ̀ láti jọba. Ṣùgbọ́n nígbà náà lọ́hùn, wọ́n lọ fi Ifá tọ̀ o, wọn ò fi Ifá tọ̀ o, mi ò mọ̀. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà yẹn tán ní wọ́n ti mú gẹ́gẹ́ bí ọba.
tí wọ́n sì ní ó fẹ́ wọnú ìlú wá. Èmi àti gbogbo àwọn olórìṣà orígbó méjèèje a parapọ̀ a pẹ̀lú ẹni tó lọ kí káàbọ̀ létí odò Ìsasà. Torí téèyàn bá ń bọ̀ láti Ìbàdàn, Ìsasà, ó gbọ́dọ̀ ọba Ìpètùmọdù tó bá wà lẹ́yìn odi tó fẹ́ wọlé, ọ̀nà odò Ìsasà ló gbọ́dọ̀ gbà wọlé. Ó sì gbọ́dọ̀ bọ́lẹ̀ nínú ọkọ̀ tí ó fẹsẹ̀ kanlẹ̀ tí a kì káàbọ̀ ńbẹ̀ kó tó di pé yóò wọnú ìlú wá. Mo pẹ̀lú ẹni tó lọ kí káàbọ̀ lọ́jọ́ náà lọ́hùn. Ṣùgbọ́n torí ẹ̀tanú táwọn kan ti ní sínú, wọn ò jẹ́ kí n ṣe ojúṣe gẹ́gẹ́ bí Ọbàtálá lọ́jọ́ náà lọ́hùn fún un láti fi kí káàbọ̀. Ṣùgbọ́n mo dọ́dọ̀ ẹ̀ o, mo sì kí pé ó ṣe kí ni o, ó káàbọ̀, torí pé àwọn èmi ò sínú afọbajẹ. Ilé bàbá mi ní Ìpètùmọdù ò sì sínú afọbajẹ. Ó lè dọ̀la kán wà ńbẹ̀ o. Ó rí i pé mi ò ka afọbajẹ mọ́ oyè ilé wa. Ìgbà tán sì ti mú ọba, ó di dandan ká tẹ̀lé wọn, ṣùgbọ́n wọn ò tẹ̀lé n tó rìṣà wí nínú ilé Ọbàtálá. Mi ò wá mọ̀ bóyá wọ́n tẹ̀lé n tí Ifá sọ, torí ọ̀dọ̀ mi kọ́ náà ti dáfá, mi sì ṣe babaláwo. Ìgbà tó sì dé tán lọ wéjà fún Apètùmọdù níbi tán ń pè ní Bòòsà-àjẹ́. Bòòsà-àjẹ́. Bòòsà. Bòòsà. Bòòsà-àjẹ́ náà ń pè é. Bòòsà-àjẹ́. Tó ń bọ̀, mo lọ wórí fún nítorí pé nǹkan bá ti wé ọ̀já fún, ó ti di ọba. Mo sì déwájú ẹ̀, mo kúnlẹ̀, mo sì wórí fún gẹ́gẹ́ bá a ṣe wórí fún Ọọ̀ni. Lẹ́yìn ìgbà náà, wọn ò gbà mí láàyè kí n yọjú sí níbi tí wọ́n pè ní Pèbí. Gbogbo ohun tí mo kàn rí ni wípé mò ń rí lórí ayélujára pé àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ wọ́n lọ kí ọba ní Ìpèbí, wọ́n ṣàdúrà fọba ń Pèbí, wọ́n jọ jókòó, wọ́n ya fọ́tò. Ló bá tán. Mo pe àwọn àgbààgbà pé ṣé bọ́n ṣe ń ṣèpèbí rèé, wọ́n sọ mí lẹ́nu. Kí n rí àwọn ẹlẹ́sìn mùsùlùmí kán lọ bá ní Pèbí. Àwa tá a jó níṣẹ̀ṣe ò débẹ̀ o, torí mi ò gbọ́, torí pé wọn ò fún wa láàyè láti débẹ̀. Wọ́n sì ti gbà pé àwa o àṣàtìlẹ́yìn fún láti dórí àpèrè náà nígbà náà lọ́hùn. Nítorí ìdí èyí, ní tó ṣẹlẹ̀ yìí, lẹ́yìn bí ọdún kan, tó ti ẹ̀pọ̀ ọdún kan gan ṣá, ni òrìṣà tún sọ̀rọ̀ ló sọ àwọn nǹkan wọ̀nyí tí màá sì sọ àwọn ẹlẹ́rìí mi níbí lónìí. Òrìṣà sọ wípé ẹni tó wà lórí àlééfà Apètùmọdù kò yẹ lórí àlééfà Apètùmọdù. Pé kò tọ́ láti wà níbẹ̀. Wípé ṣùgbọ́n wọ́n ti fi síbẹ̀, bọ́ba kan ò kú, ìkan ò lè jẹ, gẹ́gẹ́ bí òwe Yorùbá tí ìsòwe àwọn ìjọba wa o. Wípé ṣùgbọ́n kí a ṣe ìpèsè ẹfun àti iyọ̀ sínú igbá ọ̀tọ̀ọ̀tọ̀, kí wọ́n gbé fún ọba yìí kó ṣèwúre sí i. Tó bá ṣèwúre sí i, kán wá ọmọ méjì tí wọn ò tí ì bàlágà, kí wọ́n gbé igbá ẹfun fún obìnrin, igbá ẹfun fún ọkùnrin, kán gbé igbá iyọ̀ fún obìnrin. Kí wọ́n wá lọ sí ìkóríta tó bá jẹ́ ìkóríta 3, 4, 5 ní Ìpètùmọdù, ní ìkóríta tó bá láàmìlàaka tó gbajúgbajà. Kí wọ́n wá máa fọ́n, kì í ṣe ọba náà ní kó ṣe yẹn o, èmi gangan náà ni mọ́ fọ́n iyọ̀ yìí, ṣùgbọ́n kí ọba kan gbé fún ọba, kọ́ba ṣe ìwúre sí i, kí àwọn olóyè ó sì tẹ̀lé wa.
dé ibi tí a ti fẹ́ ṣe. Wọ́n kọ̀ wọn ò ṣe o. Lẹ́yìn ìgbà náà ni iṣẹ́ míì tún jáde, wọ́n wá kọ ìyẹn sílẹ̀ bí Ẹlẹ́gùn Ọbàtálá ṣe ń sọ. Wọ́n wá ní kí n lọ sọ fún wọn láàfin, mo ní mi ì lè lọ. Mo yarí pé mi ò lè lọ. Nínú ibẹ̀ ni wọ́n tún ti ń sọ wípé tí mi ò bá lọ kó tó ọjọ́ 5 òní, torí ọjọ́ 5 ni ọjọ́ 5 ọjọ́ yẹn náà ni ọ̀sẹ̀ Ọbàtálá, kó tó di ọ̀sẹ̀ Ọbàtálá tó ń bọ̀, wípé màá jáde láyé. Èmi gangan sọ pé n ò lọ, nítorí pé àwọn olóyè Ìpètùmọdù ìṣubú mi ni wọ́n ń wá nígbà náà lọ́hùn. Nítorí pọ́n ní mi ò ṣe àtìlẹ́yìn fún Apètù. Ìgbà ó di ijọ́ kẹta, àìsàn bò mí tí mi ò lè dìde. Ijọ́ kìíní, ijọ́ kejì, ijọ́ kẹta ẹ̀ ló wá le jù. Mo wá pinnu pé tí òrìṣà ńlá bá lè fún mi ní okun àtagbára àti dìde, màá lọ sáàfin láàárọ̀ ọ̀la. Mo sì lè dìde, ṣùgbọ́n ara mi ò yá o. Mo wá pe olóyè kan, mi ò wọnú ààfin yẹn o, mo wọnú ààfin, mi ò wọ ìjókòó wọn. Mo wá pe olóyè Àró tìlú Ìpètùmọdù wípé kó gbàwé yìí kó fún àwọn olóyè. Iṣẹ́ tí Ọbàtálá rán sí wọn nìyẹn, tó rán sí Apètù. Gbogbo ìgbà yìí Apètù tún ti travel, ó ti lọ sí, wọ́n ti lọ ọ̀dàlẹ̀, ó ti rìnrìn àjò lọ sí ìlú Amẹ́ríkà. Ṣùgbọ́n ti sọ pé wọn ò ní pẹ́ dé nígbà náà. Mo wá fún olóyè Àró ti ìlú Ìpètùmọdù, tí mo bá ń parọ́ kó lóyè Àró kó pè yín, tàbí kó pe àwọn BBC Yorùbá àbí nǹkan kan, kó sọ pé irọ́ ni mo pa. Bẹ́yìn náà bá sì ṣe lọ ṣèwádìí ń bẹ̀, ẹ lọ ṣèwádìí lẹ́nu Àró. Àwọn olóyè ó lọ fún wọn. Wọ́n ní olóyè kan nú olóyè ilé bàbá mi gangan ló kọ́kọ́ takò iṣẹ́ náà, tí mo fọ́kọ bò láṣìírí tí mi ò ní sọ. Pé bàbá tó jẹ́ òòṣà àgbà náà lọ́hùn, òòṣà náà ó ti dágbére lénìí, ó ti dágbére fáyé lónìí. Tí n bá ń parọ́ mọ́ wọn, ìṣẹ̀dá wọn ń rí mi. Àwọn náà takò. Bàbá kan náà ń bẹ tó jẹ́ olóyè ọmọ ọba ni, olóyè Asálú tìlú Ìpètùmọdù. Àwọn náà takò. Gbogbo àwọn tó wá takò yìí ni òrìṣà ńlá fi ré lọ́jọ́ náà lọ́hùn. Ẹ wá lọ wo gbogbo àwọn tó takò náà, àìgbọ́ burúkú lẹ́nu abọ́ rẹ̀. Pé irọ́ ni, pé Ọbàtálá àti Àró ebi ń pa wọ́n ni, wọ́n wá ń tán fẹ́ jẹ ni. Wọn ò ní kán mówó wá o, wọn ò ní kán mú nǹkan kan wá o. Wọ́n ní kí ọba ó ṣe ètùtù. Kí lètùtù ọ̀hún? Kán lọ mú ẹfun, kán lọ̀ sínú igbá, kán kó iyọ̀, kán tú sínú igbá kan, kán sì ṣàdúrà sí, kán ṣe ìwúre sí, kán sì fọ́n sí ìkóríta mẹ́ta àti ọjà. Wọn ò ṣe o. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí, tí n bá ń parọ́, baálẹ̀ Bàkùn, olóyè Bàkùn ní baálẹ̀ Olúbàkùn ti Bàkùn ní Ìpètùmọdù, ó gbọ́ sí, ó sì mọ̀ sí, àtàwọn olóyè kọ̀ọ̀kan. Lẹ́yìn ìgbà náà ni àwọn ọ̀rọ̀ wá jáde pé bí wọn ò ṣe ṣe yìí, àrá ó sàn ní ìlú Ìpètùmọdù, ìjì ó jà, yóò ka ilé, yóò wó ilé, yóò sì tún àwọn ìlú tó fara ti Ìpètùmọdù, àwọn náà ó fara kó níbẹ̀. Ó ní Ìpètùmọdù ó wà nínú òkùnkùn fún odidi ọdún kan, àti àwọn ìlú tó fara tì wọ́n. Ó sì sọ tọba náà tó ṣẹlẹ̀.
ó sì sọ tàwọn olóyè tí wọ́n tako àwọn nǹkan wọ̀nyí tó sì dárúkọ wọn pé ìkan o inú ìrora inú àìsàn ìrora ni ó kù sí tó sì sọ tolóyè míì pé gbogbo ohun tó ti ní yóò parẹ́ mọ́ lọ́wọ́ yàtọ̀ sí ọmọ bíbí inú ẹ̀ àti aya ẹ̀ gbogbo ohun tó kójọ lọ́rọ̀ yóò parẹ́ mọ́ lọ́wọ́ òrìṣà ló sọ èmi kọ́ o ó sì sọ ti olóyè míì náà tó ní nínú òkùnkùn ni ó ti lògbèsí ayé ẹ̀ tí n bá ń parọ́ kán lọ mọ́ bí àwọn olóyè tí mo dákọ̀ ìléèrè ìyẹn àwọn olóyè àró baálẹ̀ bàkùn wọ́n wà wí ẹ̀ dáadáa àtàwọn olóyè kan ọ̀rọ̀ tí mo ń sọ ìmọ̀wọ́ ọ̀rọ̀ dójú ẹ̀ ni mo sọ ìwọ wá ni ò wá sí mo sẹ́nu ẹ̀ ìtàn ni yóò ṣẹlẹ̀ sápẹ́tú ìtàn ni yóò ṣẹlẹ̀ sáwọn olóyè ọ̀pọ̀lọpọ̀ ló ṣẹlẹ̀ sáwọn olóyè torí pé a ti kó àṣà àti ìṣe ilẹ̀ wa dànù àtẹ̀lé àṣà àti ìṣe ilẹ̀ wa àwọn nǹkan wọ̀nyí ń ba ilẹ̀ káàárọ̀ oòjíire jẹ́ ní tó ṣẹlẹ̀ sí wọn yìí òrìṣà ńlá ti sọ pé yóò ṣẹlẹ̀ nítorí ìdí èyí kò jọ èmi lójú kò sì lè jọ àwọn tó jẹ́ olórìṣà nínú ìlú yẹn lójú torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n gbọ́ níjọ́ tí wọ́n ń sọ. Kí Olódùmarè kó ràn wá lọ́wọ́. Ó dáa kábíyèsí, a dúpẹ́ fún ìmọ́lẹ̀ tí ẹ ti tàn sí ọ̀rọ̀ yìí. Kábíyèsí, ẹ̀yin àgbà náà lẹ sọ wípé ọ̀bẹ gé ọmọ lọ́wọ́, ọmọ sọ ọ̀bẹ nù, ọ̀bẹ ti ṣe nǹkan tí yóò ṣe. Kábíyèsí, nígbà tọ́rọ̀ wá rí báyìí, ǹjẹ́ ọ̀nà àbáyọ wà tí wọ́n lè tọ̀ tó jẹ́ wípé gbogbo tó ń rí bó ṣe yẹ kó rí? Ẹ ṣé mo dúpẹ́. Gbogbo ọ̀rọ̀ yìí wà lọ́wọ́ bàbá Asálù tìlú Ìpètùmọdù, olóyè Asálù ti Ìpètùmọdù tó jẹ́ olórí àwọn ọmọ ọba, nítorí pé a sọ fún wọn nígbà náà lọ́hùn. Wọ́n takò wá, wọ́n bá wa jà. Olórin kan kọrin, ó ní àyè sì wà láti tọ́mọlúwàbí ẹ ṣe. Àyè sì wà láti tún orí ìtẹ́ Apètùmọdù ṣe o, nítorí pé epo tí wọ́n ti ta sí orí ìtẹ́ yẹn báyìí, bí wọ́n ṣe fẹ́ fọ̀ mọ́, ó kù sí olóyè Asálù Òòṣà Àró Ìpètùmọdù àtàwọn olóyè ọmọ ọba lọ́wọ́ àtàwọn afọbajẹ Ìpètùmọdù àti gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, àwọn tó kù sí lọ́wọ́ láti tún orí ìtẹ́ yẹn ṣe nìyẹn. Ìpètùmọdù ò ní bàjẹ́, kò dẹ̀ ní dàrú. Agbègbè tó Olódùmarè ní káwa náà jẹ́ olórí sí kò ní bàjẹ́. Kábíyèsí. A dúpẹ́ kábíyèsí fún àǹfààní àti oore ọ̀fẹ́ tí ẹ fi fún wa àti ọ̀pọ̀lọpọ̀ ìmọ́lẹ̀ tí ẹ ti bá wa tàn sí àwọn ọ̀rọ̀ tí ó wà ńlẹ̀. Mo lérò wípé àwọn èèyàn tí wọ́n ń wò wá tí wọ́n sì ń láǹfààní àti gbọ́ wa ní ibikíbi tí wọ́n wà, wọ́n ti kọ́ ẹ̀kọ́ kan tàbí méjì láti ara àwọn àlàyé tí ẹ ti ṣe fún wa. Olódùmarè yóò túbọ̀ máa tẹ̀yìn síwájú ní agbára Elédùà. Àwọn alálẹ̀ wọn ò ní padà lẹ́yìn yín, àwọn irúnmọlẹ̀ wọn á máa fún yín ṣe. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ kábíyèsí. Ẹ̀yin ará ilé, kábíyèsí, ẹ bá wa kí àwọn ará ilé, kẹ bá wa ṣe ìwúre kínkínní fún wọn. Mo ṣe ní ìwúre fún gbogbo ojú tó ń wò wá àti etí tó ń gbọ́ wa. Ojú tẹ́ fi ń wò wá, ojú náà ò ní fọ́ o, ẹ ní wà lókùnkùn láyé yín. Etí tẹ́ dẹ̀ fi ń gbọ́ wa náà, etí náà ò ní dí o. Lágbára Olódùmarè, ẹ ní tẹnugbó bí ọwọ́. Àti jẹ àti mu yín kò ní wà níbi ìnira láṣẹ Olódùmarè. Ojú ẹ̀dán kì í fọ́ ní lédì, ojú gbogbo yín ò ní fọ́ o. Gbogbo yín pátá ẹ jèrè ọmọ yín o. Ẹrù tàbí amọ kì í tú wò, wọn ò ní gbé ká yín mọ́lé. Ẹ ṣeun, mo dúpẹ́. Ẹ̀yin ará ilé, ìhà yín ni a ó rí mọ́ fún àsìkò yìí. Fún àwọn ètò wa ọlọ́kan-ò-jọ̀kan mìíràn
ẹ tún wọ́n máa pàdé wa ní ìkànnì Ojúlówó Yorùbá lórí YouTube. Ẹ tẹ̀lé wa lórí YouTube, ẹ tẹ̀lé wa lórí Facebook, lórí TikTok àti lórí Instagram. Ojúlówó Yorùbá náà ni ẹ ó máa tẹ̀lé títí tí ìgbà mìíràn. Àṣà, ìṣe àti èdè Yorùbá ní gbígbé lárugẹ àti ní títẹ̀síwájú. Ó dọwọ́ yín, ó dọwọ́ mi, ó dọwọ́ gbogbo wa o. Kò ní bàjẹ́ o. Ó dìgbà kan náà.